àlejò wa wọ́n dẹ̀ ń bẹ ń kalẹ̀ wọ́n jókòó pẹ̀lú wa níbà tá ní àlejò wa fún tọ̀sẹ̀ yìí olórin ẹ̀mí ni wọ́n a lè pè wọ́n pé fast rising musician nínú industry bẹ́ẹ̀ ni ẹ̀yin náà ti mọ̀ pé ní ayé yìí gbogbo nǹkan tá a bá ń ṣe ó yẹ ká máa bọ́ra wa pẹ̀lú oúnjẹ ẹ̀mí lẹ́ni a wò pé òkè ẹ jẹ́ ká tún bọ́ra wa pẹ̀lú oúnjẹ ẹ̀mí díẹ̀ oúnjẹ ẹ̀mí wa yìí orin dẹni orin tó tẹ́ lórí orin tá a máa gbọ́ tá a máa jó sí tínú wa máa dùn tí ayọ̀ wa máa kún ni. gbogbo ẹni tí wọ́n nílé mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ pé ọ̀gbẹ́ni Akinwunmi Akinwande tí gbogbo èèyàn ń pè ní Ade Jesu Akinwun káàbọ̀ sí orí ètò wa Miliki Express. Ẹ̀rọ àmà ẹ̀kú iṣẹ́ máa. Ade ti dé, Ade Jesu. Ẹ ṣe máa. Ó ga jù. Eke Ade Jesu ṣẹ̀fẹ̀ máa gbádé olúwa wa ni. Ó wà ní inú ló wà kò sí nǹkan tí èèyàn lè sáré rí bẹ́ẹ̀ tí inú ìwà èèyàn àti nínú ìṣe èèyàn máa mọ̀ bí ó wà bí. Ade Jesu ń gbà òun nígbà ayé Jesu ló. Ade Jesu yàn easy àti gbé náà because ẹ̀gún wà lára ẹ̀ o but at least Adé àlàáfíà ni. Ẹ káàbọ̀ sórí ètò wa lẹ́ẹ̀kan. Ẹ jù wọ́n lórin ilé ẹjẹ́ káwọn ará kọ́ sí ẹ mọ̀ bó ṣe ń lọ. Ade Jesu ló ń bẹ ń jókòó. Gbogbo yín la kí láláì bẹ́ nìkan jà gbogbo yín la kí láláì bẹ́ nìkan bínú rárá o ẹ kú ìkàlẹ̀ gbogbo yín la kí ẹ kú ìkàlẹ̀ ire á wọlé ògo á wọlé ire ò ní fi ilé yín sílẹ̀ títí ayé ẹ máa ṣe paradan dan 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 paradan dan 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 ṣájọ ṣe rẹ. ọmọ wa possible bí àjọ wà ní studio. àwọn tí máa mọ táwọn jìn tá máa ń lọ kí lẹ̀ ń sọ yìí ọmọ olórin làwọn náà. bí àjọ wà ní studio. agbọ́lù agbórin agbọ́ gbogbo ẹ̀ táwa kọ́ fẹ́ máa. ọmọ olórin ọmọ ọ̀gá ni ọmọ bàbá. Ade Jesu Ade Jesu nísìnyí gbà táyìn kẹ́ pé yín wọlé ó sọ orúkọ yín ǹjẹ́ lè sọ ẹni tí Ade Jesu gan tó jẹ́ ń pàtó àbí ṣé wọ́n da omi òróró àmì ilé yín lórí tán da omi òróró ilé yín ni wọ́n ní òkè Ade Jesu rèé o òun lọ́mọ jẹ́ o àbọ̀ orúkọ tẹ́ pè mọ́ra yín gangan ni wọ́n ní àpè mọ́ ẹ̀rọ òun ṣe kí ni òun tèmi dire bọ́ọ̀ gan ni Adé òun ṣe dé. ẹ mà ṣe Ọlọ́run mà ní fi yín lẹ̀ dárí ṣe dé ò mà lè mo kọ́kọ́ ń jẹ́ bí abẹ́ ìgbà lákọ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn mọ̀ fẹ́ bẹ̀rẹ̀ nǹkan ṣáà máa kóra jẹ́ méjì mẹ́ta kan akọ́ ń jẹ́ Ìfẹ́ Olúwa band so kẹrẹ aṣáà ń bá lọ aṣáà àjọ kan ṣáà sún ṣá mo wá lára pé àwọn kan mo wà lókè wọ́n bẹ̀rẹ̀ sí pé Ade Jesu èrò pọ̀ gan mo wá lára yẹn tọ́ṣù mo wá jí ogun gọbẹ̀ mo ṣáà kọ́tẹ̀ mo ṣe wá jí mo dẹ̀ like pastor kan mo ṣáà pè wọ́n dáàdi nǹkan báyìí tó rọ̀ pastor lèmi náà bishop ní dáàdi mi bẹ́ẹ̀ mo mọ̀ pé nìkan agbára àwọn pastor àmọ́ àwọn tó yẹ pé tó bá sọ àlà fún wọn máa mọ̀ ń pa ẹ̀ nígbà pé Ọlọ́run fún ní gift yẹn tó mo wá pè wọ́n pé láti bàbá lọ́wọ́ ní àṣùmọ̀ pé ó máa kọrin ní ṣá Ade Jesu yẹn ni kó máa jẹ́ o máa ní Ade Jesu àṣebẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ni àwa láwọn churches kéèké àbẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ àwọn lè lọ church mẹ́ta kílẹ̀ tó mọ́ àwọn church àwọn kò sí mọ́tò ẹsẹ̀ ni o nígbà dé rẹ̀ ó lè jẹ́ pé àwọn bíi star nígbà yẹn ló máa pè wọ́n á ti pè wọ́n so ó lè jẹ́ pé àwọn akọrin tó wọn akọni ẹ̀yin náà jẹ́ àkọ́ tẹ́fẹ́ tó lọ́rùn yín káwọn nǹkan tẹ́fẹ́ kọ so àgbà yẹn láti bẹ̀rẹ̀ pé Ade Jesu láti gbẹ̀yẹn àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí mọ̀ Ade Jesu wọ́n ti amórúkọ mi gbogbo àwọn rédíò tó ń yẹ Ade Jesu ni wọ́n ṣe amórúkọ mi bí ìgbà tí mo parí nǹkan tí mo lọ́ṣẹ̀ tí mo ṣe láti àwọn ẹ̀ṣẹ̀ mọ̀ fún ni Akinwunmi bẹ̀tẹ̀ Ade Jesu àwọn làwọn yẹn mọ̀ mi. ìgbà tẹ̀ ń sọ̀rọ̀ sí ẹ nígbà yẹn mo àwọn star lọ máa ń pè wọ́n á pè celebrities wọ́n á kọ̀ wò pé òkè ìwọ ṣáà lọ kọ àmọ́ ṣé ní ti ṣẹlẹ̀ fọwọ́ sọ̀yà pé ẹ ti di ìlú mọ̀ọ́ká. ní ìwọ̀nba ibi tó lọ́rùn mi lọ́wọ́ dé mo mọ̀ pé at least Ọlọ́run ṣeun. Olúwa ṣeun so ní àmọ́ nísìnyí ibi tí wọ́n wá sí jókòó ẹ̀ náà máa wọ pé kí ló ṣẹlẹ̀ gangan. mo ti rẹ̀ jókòó pẹ̀lú yín náà. yìí ló bá dé yìí ni o àkọ́kí ọmọ rẹ̀. ṣé rédíò ní ká sọ ẹ̀jẹ̀ ká sọ àwọn àgbààgbà náà àwọn pìrìsẹ́ńtà tó lọ́rùn wà lọ́wọ́ tá a mọ̀ pé yẹ sáà bá dé wọ́n mọ̀ pé àánà lébẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ó ga jù. ó yẹ kí n lè sọ pé Ọlọ́run ṣeun. Olúwa ṣeun. Ade Jesu ìjọba mo tẹ̀ láìkì ìfẹ́ tí Ade Jesu tẹ̀ ní sórísun náà. wọ́n nífẹ̀ẹ́ Orisun dáadáa. wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ètò Àyìnkẹ́ àti Bùsọ́lá lọ́sẹ̀ ní Àyìnkẹ́ àti Bùsọ́lá mọ́ Miliki Express àtọ́. mo tún lọ náà àwẹ̀ pọ̀ lọ́njọ́ àwẹ̀ yìí àjẹkọ́ tiẹ̀ bá tí kì í tẹ̀ bójú iná pa láti ẹ̀jẹ̀ Adé òun ti wá dé báyìí nísìnyí Adé òun ti wá ya fi ẹ ti bójú rere Ọlọ́run pàdé ẹ ti bójú tẹ ènìyàn náà pàdé bí èmi àti ẹ máa wọ̀rẹ́ àtàwọn ará ilé náà wọ́n ti fẹ́ràn yín pa ẹ máa wọ̀rẹ́. Ade Jesu àwọn kan wọ́n wò sùsùn wọ́n ní ẹ̀bùn tá à ń wí ìmísí wọlé wọ́n yàbàrà wọnú kíkọrin fún Ọlọ́run yẹn gospel artist nígbà tó yá wọ́n sá padà
kábàání ká máa dárúkọ ní méjì mẹ́ta wọ́n pọ̀ wọ́n jàǹtìrẹrẹ torí pé kí ni wọ́n ní kò sówó ńbẹ̀ àwọn èèyàn mọ́ sábà mọ́ gbọ́ orin gospel kí lẹ rí sí ohun tí mo dàbò lẹ́hùn. ẹ mà ṣe iṣẹ́ ńlá lẹ sọ̀rọ̀ ńlá lẹ sọ ṣé bá ní kí n wò ó ní Christian máì tí wá ìsinmi ó bá gẹ́lẹ́ ẹ ti mí dáhùn ta ló wà máa ṣọ́ra ní iṣẹ́ mi iṣẹ́ tá a lè sọ pé iṣẹ́ ìrè orin àmì tá à ń kọ yìí kò fi bẹ́ẹ̀ sí owó rẹpẹtẹ ni pé tó bá tí ìdókè yẹn tán o ò lè gbádùn ara ẹ̀ irú káwọ́ ń sìn irú ẹni tó ti try láti gbìyànjú ẹ bá ráwọn tó tẹ̀ ń sọ ń pa iná bá bèèrè lọ́wọ́ wọn mi ì lè sọ pé kò easy because iṣẹ́ ìtẹ́yìn bá wà á dé ṣòun gbà mí báyìí bí ẹ máa ṣetán ṣò báyìí bí ẹ church kan ti promise yín yé báyìí wọ́n lè ní àwọn òróró kan gbà lọ́wọ́ ẹnìkan ní akọ̀ fún yín lókan ní so ó máa ń pè àwọn tó bá ti wá rò pé ìta kan ń sin Jésù yìí sin Jésù tí ò sí ẹ̀ báwọn ní ọkàn ẹ̀yin já lọ club jàre wọ́n ti fi lèmi náà bẹ́ẹ̀ mo ṣàmú kọ̀rọ̀ pé kẹ́ mọ̀ sí gbogbo àwọn yọ́ ṣé mo kó tó bá fẹ́ rí ṣògbà ó fẹ́ rí church program lọ dáadáa àwọn kankan believe pé tó bá dé bóyá bíi club tó bá dé bí ọkọ̀ tó bá ń play tó bá kí bàbá lágbájá kan ní èmi bàbá ìjọ ń church mi ẹ wá ṣé wàá kọrin fún mi adéyà kan náwó fún yín wàá gbádùn ara ẹ but àwọn olùṣàkẹ́sì pé bẹ́ẹ̀ làwọn èèyàn ti ń try ti darapọ̀ mọ́ because àwọn tó ti pè mí ti lé bí wọ́n ti pọ̀ gan pé wọn náà wá járe ẹ̀ náà kàn pé Jésù pé mọ̀ pé láìpẹ́ láì jìnnà tọ́lọ́run bá ti fọ̀nà yàn tẹ́ bá ń tọ̀nà yẹn táwọn èèyàn bá ń sáré tó bá ń pò wò lẹ́sẹ̀ eré tó bá lè máa rìn tó bá pọ́n dẹ̀ rìn náà tó bá lè máa rá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí táwọn náà dé wà débẹ̀ so mi ò dé hábìlì pé ọrọ̀ ayé ló important jù bí kò ṣe pé káwọ́ bí tá à ń lọ because àwọn tá à ń kọrin fún náà tá à ń kọrin ẹ̀mí fún àwọn kan wà ní ìṣòro tó yẹ kí bá ṣe ń kọrin yẹn ló ń jáde ń bẹ̀ so ó lè jẹ́ nínú bí ẹ lọ church ń sẹ́ lọ minister ó lè bàjẹ́ gbọ́n yẹn lọ àwọn kan máa ní Ade Jesu àmútírètí ẹni báyìí kiri kan tó bá débẹ̀ ó lè jẹ́ àdìjú ẹ̀ náà fẹ́ gbọ́ pẹ̀lú ó lè jẹ́ lómi kò tiẹ̀ sí àdìjú ó lè jẹ́ kó wà nínú ìrònú kó kọ̀ dájẹ́ kó dájókòó bẹ̀ tó bá di pé dín kọrin á gbàgbé ìṣòro because tó yẹ lè ṣe dá kéèyàn bá lọ church tó bá kọ àlùjọ tán jó tán mọ̀ pé àwọn kan wà tí wọ́n ní interest náà jẹ́ ẹ̀ pé ìṣòro wọn ò bá lùdí yẹn gbọ́dọ̀ kọ̀ tó máa jẹ́ ọ̀rọ̀ tó máa jẹ́ bí ọ̀rọ̀ tùnú so àwọn tó ń yà bàrá yẹn nǹkan hard kò easy ẹni tó ní boys ní ṣe àpéjú fínsìn lẹ́mi kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí mo ní àwọn full boys tó ń bá mi play mo sọ̀rọ̀ níbi àbí 8 years àbí 5 years wọ́n ní ìgbà tó wá yá wọ́n kọ̀ rò pé eléyìí tá bá lọ show bí a lọ church bí wọ́n fún wa ní ẹ̀kọ́ tó wà tí ìdókè rẹ̀ pẹ́tẹ́ mú yẹn sọ fún ilé kan owó yẹn lè pọ̀ bí wọ́n kọ̀ fún yín bí i 20,000 àbí ẹ̀ kan tẹ̀lé gba mọ́tò ẹ̀yìn ṣáà lè fẹsẹ̀ mi lọ ẹ̀yìn ṣàgbà ẹ̀ẹ́dẹ̀yìn tí mọ́tò tuntun kan bá yàn pé tó bá gbé mọ́tò tó dé wọn náà kò jẹ́yàn so dẹ̀dẹ̀ fẹsẹ̀ mi lóru bí oníbi méjì lọ́rùn kó wá ní ìfẹ́ fẹsẹ̀ ṣàlóru ìfẹsẹ̀ padà àgbẹ̀fẹ́ lọ́dún mọ́tò wá dẹ̀ ti dé ṣọ́ọ̀ṣì tó ti pé ti fẹsẹ̀ mú wá sí ibẹ̀ àwọn tó wá kọrin àrò pé so ìwọ tó fẹ́ kọrin fún wa gan-an. wọ́n bá fẹ́ fún yín bí wọ́n rò so no ó máa. kò ń ṣe báyìí mọ́tò tuntun o kò ń ṣe báyìí mọ́tò bọ̀gìnì aṣọ ńlá kọ́lé yẹn ńlá o. mo mọ̀ kọ́ tí mò ń sọ nípa èso wọn làwọn fi mọ̀ wọn ní bẹ́ẹ̀lì sọ. pé mo ń sọ fún yín pé kò sí bẹ́ẹ̀ ìfẹ́ ṣe nígbà tí a bá kọrin tó ń sìn ká pé church tó yẹ pé èrò pọ̀ wọ́n á tún jáde yà wá dé bus stop inú wa ń dúró sí ẹ̀ wá ń dé bus stop wá ń dé mọ́tò ẹyẹ kọ́kọ́ wọlé lè pè yín. ẹ máa package. kò lè package yẹn náà ni mo sọ ń pa ẹ. àmọ́ ẹ jẹ́ ká tún wá rò báyìí kò tí ì sí mọ́tò àmọ́ fún pé òkè ẹ wá ṣe program tán àwọn èèyàn tú síta ẹ dẹ̀ mọ̀ pé program tẹ ṣe orin tẹ kọ àwọn èèyàn wọ́n gba tiyín wọ́n jó wọ́n ṣe gbogbo ẹ̀ fine wọ́n ní kéèyàn bó bá ṣe rí ni kò ṣe máa gbé rẹ̀ no ẹni sùúrù ẹ sọ pé òkè kò sí mọ́tò what if òkè bóyá bí gbogbo èrò ṣe tú jáde yẹn èyí náà dẹ́ bọ́ta àwọn orin yín bus stop ọlọ́run lè fọwọ́ tó yàn kan láàrin àwọn èrò yẹn pé so bọ̀bọ̀ yìí ọlọ́run adé là straight up ẹjẹ sáré dáhùn ẹjẹ sáré dá yín lóhùn ṣẹ́rí mo ń sọ nǹkan tó wà ní ìbẹ̀rẹ̀ àti nǹkan tó wà láàrin fún yín mo ń tú nǹkan tó wà ń bẹ fún yín normally kò ṣe pé bí ìgara bí olóyè mọ́tò àbí nǹkan tí mo ń try sọ fún yín but ẹ̀ ń sọ lẹ́ẹ̀kan pé bí ẹ tó bá bus stop tó bá bus stop bóyá church káyọ̀ sọ pé bí mo wá church yẹn irú wa pọ̀ gan àwa jí ń dájí sọ ti kọrin tán àbí pé níbi méjì lọ ṣe ọ̀kẹ́ máa ní ìdí mọ́tò bí ẹ invite me church àwọn náà invite me church ṣé wàá dá kí n wá church má lọ church tiwọn. so àti program ara pa àná bẹ́ẹ̀ akáwá sọ pé kò wá sí mọ́tò pé èèyàn ṣe ń bọ̀ ó wá ṣe tán ní ìdájí ó wá dó ń bus stop èrè wá kún church ọkùnrin àkùnfẹ́ sáyé délé kí ni wọ́n sáyé mú bọ́ọ̀sì pẹ̀lú àwọn bọ́ọ̀sì ní kí sáyé máa mú bọ́ọ̀sì pẹ̀lú sáyé máa mú bọ́ọ̀sì pé jẹ́ sáyé mú bọ́ọ̀sì kò ní easy fún yàn wípé kí ẹ ṣe tó rí dáhùn yàn fi ń ya ni pé àwọn kò táwọn bá lọ sí club àbí táwọn lọ sí nǹkan táwọn gbaṣẹ́ gidi bàbá aláyé kan lè wò ṣùṣù kó ní àwọn láìwé ń kọrin ẹ̀ ṣé lèkí nǹkan fún ẹ pé bẹ̀rẹ̀ sí gba ṣó bí owó ńlá lábẹ̀rẹ̀ sí wà òkè. mi fi taratara sí nǹkan tẹ̀ ń sọ yìí. tí wọ́n sọ jẹ́ nọ́ọ̀bẹ̀ dáadáa fún ẹ má bínú o jẹ́ nọ́ọ̀bẹ̀ Bùsọ́lá jọ̀ọ́ má bínú mi fi taratara sí nǹkan yìí no cause ẹ jọ ń torí ìtọ̀ lọ́hùn fine ayé ti
tẹ́bà ní nǹkan nídà tí máa pákéjì pé báwo làwọn ṣe àwọn tó fẹ́ ràn yín lọ́wọ́ gan wá ti wò pé bóyá ok Ọlọ́run ti lè fi séyàn kan ní ọkọ̀ nínú church yẹn sì pé àmúdẹ láì bí bọ̀bọ̀ ìṣe ń kọrin o jẹ́ kí n fi mọ́tò yìí jẹ́ n fi private jet jẹ́ n fi ta ìkẹ́ lọ́rẹ̀ àmọ́ nǹkan tó jẹ́ kí mo ti lọ yá private jet wá sí kinní wá wò pé àwọn tiẹ̀ ti ní tẹ́lẹ̀ ó ti lówó jẹ́ àfilẹ̀ Àyìnkẹ́ jẹ́ ara ọ̀sùn yẹn nìyẹn jẹ́ ń tún pẹ́rẹpẹ́rẹ fún ẹ dáadáa. ẹ mọ̀ ẹ jẹ́ ara yín nìyẹn nǹkan tí mo sọ ti yé yín. tí wọ́n ń tán try láti sọ ní pé tí wọ́n bá pè wọ́n wá sí ìjọsìn gẹ́gẹ́ bí artist, you understand bí wọ́n fẹ́ fún wọn ní bí 100,000 naira tẹ́lẹ̀ ó ti ṣẹlẹ̀ rí ẹ̀yin ara lé dáadáa.